Akérédolú Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá Ìbà Gani Adams òun máa ti tú àṣírí Sunday Igboho ṣùgbọ́n àwọn èèyàn sọ pé ìjà ìlara leléyìí àṣírí èwo ni Ìbà Gani Adams kú tú. Voice note kan jáde ní ìsìn táṣírí náà ti tú fúnra yín náà lẹ́ẹ̀fì tí ara yín gbọ́ ẹ gbọ́ dáadáa ẹ gbọ́ ohun tí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ nípa Sunday Igboho àṣọ òǹkálukú ń wá tí ó jẹ ni ṣùgbọ́n àwọn ènìyàn sọ pé Yorùbá ọ̀tẹ̀ tó ti bẹ̀rẹ̀ nù wọ́n bọ̀ ná kí n wá tú àṣírí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ gbọ́ orin tí K1 tó kọ fún Sunday Igboho. wọ́n ní kó ṣíkú kó gbéra gbogbo ayé àtẹ̀lé o. Ìgbòho Sunday mi. ọ̀rọ̀ ajínigbé agbanipadì lẹ́yìn ẹ jẹ́ kó wọlé pátápátá Ìgbòho. Èyí ló fà á tí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá yan Ìbà Gani Adams tó fi tú àṣírí Sunday Igboho. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ènìyàn ti fẹ́ máa gbàgbára kó lọ́dọ̀ Akínrógun Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams. Wọ́n ti fẹ́ máa gbé akọgun ilẹ̀ Yorùbá kó lọ́dọ̀ ẹ̀ wọ́n ti fẹ́ máa gbé wọ Sunday Igboho lọ́rùn. Ẹ̀yin náà mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa akọni ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò wọn kọ́kọ́ sọ ṣùgbọ́n báyìí Sunday Igboho làwọn èèyàn ń pariwo ó tún wáá ṣe nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ló ṣe táwọn èèyàn fi ń sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi wá ń pariwo ẹ̀ káàkiri àrí mídíà táàrẹ Ọ̀nà Kakanfò fi wá dìde pé ń tú àṣírí rẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé ó dá security kan lẹ̀ tó pè ní èrò ẹkùn eléyìí gan ló wá fa ìjà alára ṣé ká pè ní ìjà alára àbí ká sọ pé òótọ́ ni Ìbà Gani Adams ń sọ. Mo ń bọ̀ náà ẹ gbọ́ ọ́díò tó jáde táwọn ènìyàn fi ibi tí Gani Adams ti ń bẹ́ nìkan sọ̀rọ̀ tó ti ń tú àṣírí Sunday Igboho fẹ́ ni o. Mo ń bọ̀ ẹ má lọ kankan tẹ́ ẹ bá ti gbọ́ voice note náà tán mo wá ń padà bọ̀ yín tó fi àwọn àṣírí kan hàn yín tẹ́ ẹ tí ì gbọ́ rí àwọn àjọ mú ṣé lóòótọ́ ni àbíjà lára ni ń jà àbí wọ́n fẹ́ ẹ kọ́kọ́ gbọ́ ọ́díò náà mo ń bọ̀ ẹ má lọ kankan Yorùbá àṣì ẹ wo ní ìfẹ́ tí sọ̀rọ̀ pọ̀ ẹ má lọ bẹ subscribe sórí YouTube channel wa. ìwé ìgbàgbé Sunday owó ni ọ̀wẹ́ ẹ̀ wá o owó àti political power ó gbowó lọ́wọ́ ilé ó gbowó lọ́wọ́ ilé kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá lówó. ọkọ̀ farm report àwọn kan dáa sọ pé wọ́n ló lọ́wọ́ wà náà tó pa Bọ́lá Ìgè mi ò kò dá mi mẹ́ta pé ó wà náà tó pa Bọ́lá Ìgè náà àti Fàyè ìwé ìgbàgbé Sunday. Ohun tí ẹ gbọ́n lòun Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá èèyàn Ìbà Gani Adams olórí àwọn OPC ńgbà kan ẹ jẹ́ ń wá sáré ṣàlàyé àwọn nǹkan tó sọ nínú voice note náà. Ẹ rí i pé ńgbà tí Sunday Igboho jáde tó lóun ọ̀lọ́ mú báńdíìtì ẹ rí i pé ó sọ àwọn ọ̀rọ̀ kan kí ló sọ ń bẹ̀ jẹ́ ń sáré fún yín jẹ kẹ́ sáré gbọ́n tó sọ tó dá wàhálà lẹ̀ gangan. Mo wá ń bọ̀ ẹ má lọ kankan o àjọ wà náà ni mo fẹ́ ṣàlàyé àwọn nǹkan tí ò yé yín kí n tún fi àwọn kankan yín ẹ kọ́kọ́ gbọ́n tí Sunday Igboho sọ náà tó dá wàhálà lẹ̀. fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwọn máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù yẹn lẹ̀ ṣé báwọn náà fẹ́ yin bọ́ọ̀mù. Mo láwọn tó ṣe kúrò. yes ṣé báwọn náà fẹ́ yin bọ́ọ̀mù ẹ jẹ́ káwọn lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀. Ẹ̀yin náà ti gbọ́ pé Sunday Igboho lòun fira àwọn lẹ̀ láti lọ bá báńdíìtì jà eléyìí gan ló wá fa ìjà alára sí ká pè níjà alára àbí ká sọ pé òótọ́ ni Gani Adams ń sọ kí ló sọ nù bẹ́ẹ̀ ni pé ó ní owó ni Sunday Igboho ń wá pé gbogbo mo fẹ́ lọ bá báńdíìtì jà owó ni ó ní kì í wá aṣòwò lásán kí ni Sunday Igboho tún ń wá ọlọ́run wá agbára òṣèlú èyí ò political power. Ṣé ẹ mọ̀ yí pé téèyàn bá ti lágbára òṣèlú ẹ mọ̀ pé Sunday Igboho náà sì ń sọ bí ó sàn dákọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ǹjẹ́ lóòótọ́ ni àbírọ́ ni eléyìí tiẹ̀ tó wá kéré owó àti ipò òṣèlú tiẹ̀ tó wá kéré. Ààrẹ Ọ̀nà Kakanfò wá sọ wípé ohun tóun ń sọ yìí tó fìdí ẹ̀ múlẹ̀ ó ní tá a bá ń kà nípa àwọn tó rán Bọ́lá Ìgè lọ sọ́run ẹ̀yin náà mọ̀ Bọ́lá Ìgè olóṣèlú wa tó gbajúgbajà ní Ọ̀ṣun state ìyún tá a bá ń sọ̀rọ̀ nípa bíi 1990s ẹ ti mọ̀ yí pé ẹ̀yin náà mọ̀ bí wọ́n ṣe pa Bọ́lá Ìgè àfẹ́ máa padà sẹ́yìn ó ní pé
ó wà lára àwọn tí wọ́n ṣekú pa Bọ́lá Ìgè. Èmi kí mo sọ bẹ́ẹ̀ o, èmi kí mo sọ bẹ́ẹ̀. Ó ń déwájú ń dẹjọ́, ó ń dẹ̀yìn tán, ó ń daṣọ̀. N lè foko péńpé roko ọba, n lè káwọ́ sẹ́yìn rojọ́ nílé ẹjọ́. Ẹ̀yin náà tẹ́ ẹ bá fẹ́ gbọ́, ẹ tún lè rewind ní fídíò kẹ́ ẹ gbọ́ níbi ọ́díò náà. Ǹjẹ́ lóòótọ́ ni àbírọ́ ni? Ní táwọn ènìyàn wá ń sọ níkànnì ayélujára pé wọ́n ní pé gbogbo eléyìí wọ́n ní pé jàlára lásán ni, torí pé àwọn ènìyàn ti ń mú agbára ilẹ̀ Yorùbá, wọ́n ti ń gbé kó, torí pé tá a bá wò nígbà tí ìṣẹ̀lẹ̀ náà kọ́kọ́ ṣẹlẹ̀, ẹni táwọn ènìyàn kọ́kọ́ ń pè ní pé níbo l'Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wà tí àwọn ìṣẹ̀lẹ̀ ńlá yìí fi ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí ò lè káwọn ọmọ ogun OPC ìgbà náà kó sàwọn jọ, àwọn alágbára àwọn akọni nínú wọn, kó tó pè wọ́n kí wọ́n dì páńpádìkúùkù, kí wọ́n dira ogun, kí wọ́n wọnú igbó lọ. Ṣùgbọ́n báwọn ènìyàn ṣe ké tó, wọn ò gbọ́ kí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ kankan. Báyìí ni olóyè Adéyẹmí Sunday Igboho jáde ní tiẹ̀, ó lóun fira òun lẹ̀ láti wọnú igbó lọ. Ẹ̀yin náà mọ̀ pé tó bá sì mú Sunday Igboho, tó bá fi lè jẹjà, tó kẹ́rù tó kó àwọn báńdíìtì léjọba lọ́wọ́, ẹ̀yin náà mọ̀ yìí pé agbára ilẹ̀ Yorùbá ó ti kúrò lọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò, ó ti bọ́ sórí Sunday Igboho nù. Tó náà làwọn ènìyàn fi wá ti ń sọ pé gbogbo ohun tí Ààrẹ Ọ̀nà Kakanfò yìí Ààrẹ Gani Adams ti ń sọ pé ìjà lára lásán ni. Tá a bá ní àwò Sunday Igboho kú sọ ń bẹ̀, ó lóun ò ní ìdí owó kankan lọ́dọ̀ federal government, wọ́n kàn fún un láṣẹ pé kó wọn lọ bá àwọn èèyàn jà. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tẹ́ ẹ wà nílé, ẹ lọ́gbọ́n, ẹ lóye, ẹ mọ̀ràn wò, ẹ ní etí inú tẹ́ ẹ fi ń gbọ́rọ̀ ju àwa tá à ń sọ lọ, ẹ lọ́gbọ́n ju àwa tá à ń sọ lọ. Kí lẹ̀yin lérò pé ó ń ṣẹlẹ̀? Ǹjẹ́ ẹ̀yin ò lérò pé eléyìí ó tún da omi àlàáfíà àárín ilẹ̀ Yorùbá rú? Débi báwọn èèyàn mọ̀ wípé ta wá lọ̀gá nínú Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday Igboho. Ẹ sì mọ̀ pé níbi tá a bá tún ti ń jìjà eléyìí, tá à ń fà sọ́hùn, tá à ń fà sósì, ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ ó tún dàrú o, ká má rẹni tí ó lọ padà kojú àwọn báńdíìtì. Ẹ mọ̀ pé tó bá di tọ́rọ́ fọ́n kálé, tí Sunday Igboho náà bá wò pé àbí tẹ́ ẹ tiẹ̀ lérò pé òótọ́ ni pé owó ni Adéyẹmí Sunday Igboho ń wá, pé agbára lòun náà ń wá. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé níjọ́ kìíní àná tí Ààrẹ Ọ̀nà Kakanfò náà tóun àtàwọn ọmọ ogun OPC tí wọ́n ń ṣiṣẹ́ kárakára, ṣùgbọ́n ńgbà tó owó dé ńkọ́, bàbá ń ṣe fàájì o. Ẹ wo, mo tún mú mi bọ̀ bó bá ṣe ń lọ nípa ìwé ẹkùn, bó bá ṣe ń lọ nípa báńdíìtì. Mo rò pé ẹ̀yin náà ti lé fídíò táwọn báńdíìtì tí wọ́n tó fi ṣọwọ́, tí wọ́n ní àwọn ò ní ìdí sẹ̀ríà, àwọn ò ní ìdí owó, pé ní táwọn ní ìdí ni pé ẹ tú àwọn èèyàn wọn tó wà ní àhámọ́ Agodi kan tú wọn lẹ̀. Ẹ wo, bó bá tún ṣe ń lọ níkànnì ayélujára, ní jẹ́ tí yóò di sí ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ share fídíò, ẹ subscribe.